Oh my God, this is terrible, man. I don't fucking like this shit. Wọ́n ní ṣe àwọn ẹ̀jẹ̀ rẹ̀ kọ́kọ́ wọ́n ti pa wọ́n tí o ti pa wọ́n tí dà kòkòrò sí yá dánù. Báwo bọ̀ ṣe ọlọ́run orí ìgbòrò ara rẹ̀ rẹ̀. Tó kún bọ̀ ẹ ń lẹ ẹ mo sì dáàbò rẹ̀ Mi lọ́pọ̀ mi ní. So orí báyìí níwọ̀ tó ní iye ọdún tó lò ó lu èbù ọ̀pọ̀ ìlú èbù ọ̀fẹ́ èbù ó tún bí mi èbù a ní o kó wọn wálé o kó wọn wálé mo sì dábọ̀ rẹ̀ fún ọ ṣé bí ọyẹ ọwà náà lọ wà ọwà ń ráre kiri agboolé ebi mo máa ń sọ fún wọn gbà náà pé ẹni ọsọ lẹ́nu ọsà kò yàtọ̀ àbí mo sọ fún ọ. Yes, o máa ń sọ bẹ́ẹ̀ bọ̀ ṣé mo sọ fún ẹ pé mi ò mọ́lé pop sí mi. What is it? Dìdì ni ọmọ tí yín mú lóògùn ṣé ń tà ń sọnù fara ẹ̀ balẹ̀ kó rí bí Yorùbá bá ní ẹni ọsọ lẹ́nu ọsà kò yàtọ̀ ò rí ilé tí mò ń sọ fún ọ gbà náà pọ̀ sọnù gbà náà kì í ṣe pé lè bàbá rẹ ilé tẹ́ ẹ kọ́ ṣùgbọ́n gbogbo nǹkan ìní rẹ ọ̀dà wọn náà wo lè bàbá rẹ ebi rè ebi bí o fílẹ̀ rí ṣé bí ọwọ́ ayé ọba ara rẹ rí bọ́ ọba tún ṣe ń gbà náà ká ló tún ṣe ń gbogbo wà ń lu ebù kó tó di pé wàhálà dé wọn wá fi ọ́ sọ̀kù wálé òtún rẹ́rìn oko kó délé àtọmọ àtayé ìbútọ́ ọlọ́run fẹ́ òbí bẹ̀ ó rí wọn kó wálé bọ́ ẹ pò ti tún gbogbo nǹkan ní bàbá rẹ ṣe ni ṣé yóò wá rí báyìí ẹ̀yìn tí Yorùbá ń sọnù pẹ́ni ọ̀sọ́ lẹ́nu ọ̀sàkù ìyàkọ́ tí Yorùbá ń sọnù. Ojú ètèrè or whatsoever they call you, I don't want to know. This is my father's house. Mi ò dé sọ ilé bàbá mi nù, mo mọ́lé bàbá mi sí my father's house. Ládùúrú yẹn ọ̀nà olùwẹ̀bù ṣé bí ọwọ́ ayọ̀ padà sílé tí ọ̀yọ́ ilé yóò ti sẹ́rin gidi jù báyìí lọ. Come on. Ẹni ilé tán lọ sọnù àpò ìyàtọ̀ ló so kọ́ńjó kìíní àná ń lọ padà rí lórí ìkọ́ yìí. Come on. Mo fẹ́ lọ wẹ̀. Ẹnu lára ẹ o.